Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ti ní àǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọláwálé Ọmọewéjẹ. Ẹ bá mi gbìyànjú iṣẹ́ yìí kí a fi wẹ ọwọ́ kọ́wọ́ kúrò lára bí mo ṣe máa ń sọ. Ọ̀pọ̀ ló wà nínú ìgbèkùn, ọ̀pọ̀ ló wà nínú yàrá ìgbàgbé tó jẹ́ wípé ayé ti gbàgbé rẹ̀ sójú kan tóun sì ń rò wípé òun ṣe rere. Nígbà tí wọ́n bá ń pín nǹkan re, ìgbà náà ni òun ò ní lọ síbẹ̀. Bóyá níbi iṣẹ́ rẹ̀ ni nǹkan máa ṣe sábàbí tó jẹ́ wípé wọ́n á ti pín nǹkan re kóun tó débẹ̀, àbí pé ó wà ńbẹ̀ gan-an wọ́n á gbàgbé ẹ̀ pé ẹ rántí lágbájá pé ó dẹ̀ ti tán o, lágbájá yìí ló yẹ kí a fún ní promotion yìí, ṣùgbọ́n a ti gbàgbé rẹ̀. So ìgbàgbé, yàrá ìgbàgbé ló wà. Yàrá ìdádúró ó wà tó jẹ́ wípé kò ní lọ sókè, kò ní promotion, kò ní kò lójú kan. Bó ṣe sọ ní January ọdún kẹta pé máa make ẹ̀ lọ́dún yìí, bẹ́ẹ̀ náà ni ó tún sọ ní January ọdún kejì sígbà tá a wà yìí, bẹ́ẹ̀ náà ni ó tún sọ ní January ọdún yìí. Bàbá ìrẹsì bẹ́ẹ̀ náà sì ni ọ̀pọ̀lọpọ̀ wà ní ojú kan tí wọ́n ní lọ síwájú. Bí mo ṣe sọ, àwọn yìí nu adágún, ọ̀rọ̀ ayé wọn dàbí adágún omi. Ẹ̀gbin oríṣiríṣi a máa ta lé wọn. Ẹni tí kò yẹ kó sọ̀rọ̀ sí wọn a máa sọ̀rọ̀ sí wọn nítorí wípé wọn ò rí ìṣerere kan nínú ayé wọn, wọn ò rí ìtẹ̀síwájú kan nínú ayé wọn, ayé wọn ò yí padà, bẹ́ẹ̀ ni kò ní ìtumọ̀. Wọ́n á kàn máa dábàá ni. Ṣùgbọ́n nípa ìgbìyànjú, èmi ń fi ọwọ́ sọ̀yà fún yín wípé ẹ ó dára, àrà ò ní dá yín. Ṣẹni tí àrà ń bẹnú ẹ̀ tí ò sówó, tí ò sí nǹkan kan, àrà ló ń da, òun ò dára. Tó bá jẹ́ pé mo lówó mi ì bá ra kẹ̀kẹ́ yìí, tó bá jẹ́ pé mo lówó mi ò bá ra máṣíìnì yìí, tó bá jẹ́ pé mo lówó mi ì bá ra mọ́tò yìí. Ó ń dàpá nǹkan rere hùn, ṣùgbọ́n ogun ò jẹ́ kó ní ìtẹ̀síwájú débi wípé yóò ṣe rere nínú ayé. Ìdí nìyí tí mo ṣe ń mú oríṣiríṣi wá fún yín. Ẹ wo, ẹ bá mi ṣe àwẹ̀nù yìí, àwẹ̀nù odò ni, àwẹ̀nù odò, àwẹ̀nù odò tó ń jẹ́ kí ayé èèyàn ní ìtẹ̀síwájú, tó jẹ́ kí ayé èèyàn kúrò lójú kan, tó jẹ́ kí ayé èèyàn kó kúrò ní ìgbèkùn ibi tí ayé dè èèyàn. Kí lẹ máa lọ bá mi wá? Ẹ mọ làpálàpá funfun, èso rẹ̀, làpálàpá pupa, èso rẹ̀, ẹ bá mi mu, ẹ gun pẹ̀lú egbò túdè àti ewé túdè. Ó yá, ẹ fi epo ọ̀pọ̀ sí, ẹ fi ewé afẹ́lóru sí. Ewé kan bẹ tí a ń pè ní awẹ́dẹ́wẹ̀dẹ̀, wẹ orí mi dànù, ẹ fi sí. Ẹ yẹ gun mọ́ṣẹ́, ẹ fà sínú òkè kan. Ẹ lọ ra kòkò ajere tí kò gba omi dúró, tómi ń jò lára rẹ̀. Ẹ mú ọṣẹ yìí pẹ̀lú kànkàn, ó di odò. Ẹ bọ́ sínú odò, ẹ ṣàdúrà gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́, ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́. Ẹ ní pé kí olú odò kó tú yín sílẹ̀ lọ́wọ́ àwọn alágbára tó dè yín mọ́ yàrá ojú kan, tó sọ yín dodò ajákún. Odò adágún a máa rùn, a máa dọ̀tí, ẹ̀gbin oríṣiríṣi la máa dà sí nítorí pé kò kúrò lójú kan. Ǹjẹ́ ẹ gbọ́?
ẹ ṣe gbogbo àdúrà tẹ́ fẹ́ sí ó yẹ ẹ wá bu ọṣẹ ìkẹbẹ̀ sí nífi ìwẹ̀ kò ajere yìí òun ni ẹ fi máa bu omi èyí tó ń tò tòróróró tó ń yọ bó ṣe ń tò yẹn òun ni kẹ́ máa fi ṣanra ẹ má da orí kòkòlékòlè ẹ máa bu omi kẹ́ máa gbé sórí báyìí kó máa jò sí yín lára òun ni kẹ́ fi wẹ gbogbo ara pátápátá ẹ sọ kọ̀ọ̀kan sínú ìṣàn odò tó bá lọ kò jù báwọn lọ títí dìgbà míì tá ò tún pàdé èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọláwálé Ọ̀dẹ́wéjẹ́. tó ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín ẹ like ẹ comment ẹ share ẹ subscribe kẹ́ follow mi nítorí wípé àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó pọ̀ ire o.